A kú dédé wòyí. Mo kí gbogbo wa nílé lóko ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbóhùn mi ní òní. Mo kí yín. Mo fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo fi kí gbogbo wa, lọ́kùnrin wa, lóbìnrin wa, lọ́mọdé wa, lágbàlagbà wa, lónílé àti lálejò. Tí ẹ bá jẹ́ newcomer sí orí channel yìí, tí ẹ ṣẹ̀ ń follow wa tàbí tẹ́ ti wà tẹ́lẹ̀ tí ẹ ti subscribe, mo advise yín kí ẹ subscribe sí orí channel yìí láti lè máa ní àǹfààní láti máa wo àwọn nǹkan míì tí a ti sọ àtàwọn èyí tá a ti sọ sí ẹ̀yìn. So mo fẹ́ mú ìwòsàn kékeré kan wá fún wa ní èní. Ó lè kéré lójú ti àwa, àmọ́ nǹkan ńlá ni lọ́dọ̀ ẹlòmíì. Ó sì lè kéré lójú ẹlòmíì kó jẹ́ pé nǹkan ńlá ni lọ́dọ̀ àwa tí à ń ṣe yìí náà ni. Àìsàn kan tí wọ́n ń pè ní àìníà ló máa ń sábà mú àwọn ọkùnrin, tó máa ń jẹ́ kí ìgbà míì ẹ̀kún wọn á tóbi jù kan lọ. Ẹlòmíì wọ́n ti lọ ṣe operation fún pẹ̀lú owó ńlá. Ẹlòmíì dẹ̀ ní àtìgbà tí wọ́n ti sọ fún pé nǹkan báyìí ló ń dà á láàmú, kò tí ì rí ọ̀nà àbáyọ. So ó ló ń fún mi ní àǹfààní láti sọ irú egbòogi tá a máa lò tí kíní ó fi yòrò ní ara èèyàn, tá a sì ní gbúrò rẹ̀ mọ́ láyé bí ògo bá ṣe ń jẹ́ ti Ọlọ́run. Kí wọ́n á ní nǹkan tí a máa ń wá? Kí ni nǹkan tí a máa ń wá? Àtúntò arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pẹ́ méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ìròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Bend Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Babewenje. Mọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ̀ ìyàwó, àmọ́bọ̀ ọkọ, àmọ́tò wọ́páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo má jáyà 5,500 naira pẹ́rẹ́ ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue, Gbágà, Ìkòròdú, Lagos. Telephone 070-3742-2552. Lẹ́ẹ̀kan sí 070-3742-2552. tàbí 080-2948-46-96 lẹ́ẹ̀kan sí 080-2948-46-96. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. Fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o, tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ̀. Tí a máa ń wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, nǹkan tá a máa ń wá, tá a máa ń lò fún nǹkan báyìí kì í ṣe nǹkan tó le láti rí, àmọ́ ẹ jẹ́ ká wá òróró màálù tó jẹ́ òòjọ́, òróró màálù tó jẹ́ tòòjọ́. A lè wá bí ìkéragólísì kan tàbí jù bẹ́ẹ̀ lọ. A wá ra àgbàdo funfun bíi kóńgò kan tàbí méjì. Ẹ jẹ́ ká da òróró màálù yìí ká dà sínú ike kan. Tá bá ti wá dà sí inú ike kan, ẹ wá jẹ́ ká da àgbàdo funfun yìí ká wá dà sínú ẹ̀, ká wá rẹ́ gẹ́gẹ́ bí bàbá fi rẹ́ ògì. Ẹ jẹ́ ká rẹ́. Tá bá ti wá rẹ́, ó lè di ọjọ́ náà tó bá ti sókì dáadáa tàbí ọjọ́ kejì tàbí ọjọ́ kẹta, tó bá ti sókì dáadáa, a wá wa àgbàdo kúrò níbẹ̀. A wá sa tí ó gbẹ. Kì í tètè gbẹ àmọ́ bàbá ṣe ní agbára sí láti sa. Ẹ jẹ́ ká sa lóòrùn. Tó bá ti wá gbẹ díẹ̀, tó bá ti gbẹ dáadáa, ẹ wá já àgọ́ sínú odó. A wá gun tí ó kúnná, kì í fi bẹ́ẹ̀ náà kúnná o, torí ó máa mẹ́ẹ̀tì lọ́wọ́. Tá bá ti ń gun, a tó lè mọ̀ tó sá. Tá bá ti ń gun, ẹ jẹ́ ká máa tó sá. So tó bá ti wá tó stage kan, tá bá rí pé àti gun ó ti kúnná, ó ti kú dáadáa, ẹ wá jẹ́ ká tọ́jú ẹ̀ pamọ́ sí ìkan. Báwo la ṣe máa ń lò? Ẹ jẹ́ ká po ògì tó gbóná dáadáa. Ògì gbóná a ní fi fọ́kọ̀ mọ́, ògì gbígbóná la máa pò. So a wá bu síbí kan tàbí síbí méjì inú kíní powder tá a gún. Ẹ jẹ́ ká bu sínú ògì ká wá pò pọ̀. Tá bá ti pò pọ̀, ẹ jẹ́ ká máa mú bẹ́ẹ̀ lójoojúmọ́. Ní agbára Ọlọ́run bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ọba, nǹkan tí ó ń tà ń pè ní àníà yóò wá di ìgbàgbé. Ó máa di ìgbàgbé lágbára Ọlọ́run. Kò jù báyìí lọ lórí
àìníà ṣé mọ̀ pé léyìí ò ná wa lówó nǹkan tó bá dẹ̀ máa ti jẹ́ tó bá ti máa jẹ́ nǹkan ọ̀rọ̀ tí torí ọ̀pọ̀ wa ta wà ní orí táwọn máa ń wo nǹkan ní online social media most of wa I believe pé bóyá nǹkan tí àwọn èèyàn ń sọ bóyá òótọ́ ni ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ó lè jẹ́ bẹ́ẹ̀ torí wọ́n ní mo mọ́nú ara tèmi mi ò mọ́nú tiẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣe understand it àmọ́ nǹkan tèmi kàn máa notice lẹ́yìn ọgbọ́n orí ọmọdé tèmi ni pé nǹkan mẹ́wàá tó yẹ pé kò náwó ju bóyá bíi 500 naira lọ ṣé ènìyàn fẹ́ fi máa parọ́ nǹkan tí ó náwó ju 500 lọ nǹkan tó bá ti ń di onírọ́nú ni kí wọ́n máa sọ pé ní nǹkan bẹ́ẹ̀ lè máa lò tí wọ́n kó aka gbogbo ẹ̀ tẹ́ pé nígbà tẹ́ bá calculate gbogbo ẹ̀ gan gbogbo èròjà wa lè wọ 50,000 tàbí jù bẹ́ẹ̀ lọ àmọ́ wọ́n rò nǹkan báyìí kì í ṣe nǹkan tí ó lè gbọ́n wa lówó lọ kì í ṣe nǹkan tó lè náyàn lówó tá bá ní ẹni tí nǹkan yìí ń dà láàmú ẹ jẹ́ ká lò fún ẹ jẹ́ ká ṣe lóòótọ́ ó ní wàhálà nù àmọ́ tó bá ti di oògùn tán ó ti di oògùn nìyẹn ẹ jẹ́ ká jọ ká kú kó di powder dáadáa ẹ jẹ́ ká máa bu síbí kan ó kóró ẹ jẹ́ ká máa bu síbí kan sínú ògì gbígbóná kẹ́ni tó bá ní aníà kó máa mú kò dìgbà tí aníà bá ṣèyàn kí yẹn ṣe wà lọ operate gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan aníà ló máa mú ẹkùn ọ̀hún tó máa tóbi gidi àmọ́ téèyàn bá ti ṣe irú nǹkan yìí nǹkan tó tún wá tó fi ń dáa jù náà ni pé kéèyàn bá rí òróró màálùú òòjọ́ èyí tó jọ tí kìí ṣe pé èyí tó ti pẹ́ tẹ́lẹ̀ òun ló dáa kí èèyàn lò yàtọ̀ sí èyí tó ti pẹ́ téèyàn bá lo èyí tó jẹ́ tó jọ ó máa ń tètè píkì dáadáa tí a bá fẹ́ ṣe tó bá pọ̀ dáadáa bá a fẹ́ ṣe tó bá pọ̀ a fẹ́ ṣe sílé àwa lè wá òróró màálùú bóyá bíi 5 litres ká wá àgbàdo tó bá pọ̀ dáadáa àgbàdo tó funfun ni o ó láwá dà sínú bọ̀lá àfi òróró rẹ gẹ́gẹ́ bí a ṣe máa ń rẹ ògì táwọn fi omi rẹ ògì òun láfi rẹ tá bá ti wá rẹ bóyá ọjọ́ kan ọjọ́ méjì tó bá ti sóòkì dáadáa tó ti rọ̀ dáadáa láwa wọ àgbàdo yẹn sínú odó àgùn ṣàkàṣàkàṣà tá bá ti gun àwa nà sásátẹ́gùn tàbí tá a bá tiẹ̀ tí ì lè gun bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti kó jáde nínú òróró màálù yẹn àwa lè nà sáná ká nà sí atẹ́gùn tó bá ti gbẹ dáadáa a lè sásòmù náà tó bá ti wá gbẹ dáadáa àwa lè gun tá bá ti ń gun náà no matter bó bá ṣe gbẹ tó kódà bá sá fóṣù méjì kì í tètè gbẹ ó sì máa mẹ́tì ní máa gọ́ọ̀mù mọ́ra wọn ni àmọ́ ẹ jẹ́ ká máa gun tó bá ti ń gbẹ ẹ jẹ́ ká gun ká kú èyí tá a ti gún bẹ́ẹ̀ ká tún sáyòkù ká tó gun títí tá a fi gun tán so kò jù bẹ́ẹ̀ lọ ní orí bí a ṣe máa ń tọ́jú àìníà tó máa ń mú ẹpọ̀n ọkùnrin tó máa ń wú ọkùnrin ló sábà máa ń ṣe òun náà ni máa ń mú ẹpọ̀n ọkùnrin wú tá bá ti lò ó lágbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam kíní yìí yóò di ohun gbàgbé tí a ní gbúrò ẹ̀ mọ́ láyé so ọ̀rọ̀ mi kò jù báyìí lọ tí a bá ní ìbéèrè ní orí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ free láti comment sí abẹ́ fídíò yìí máa reply gbogbo comment tí mo bá rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run so tó bá dìgbà míì á tún máa mú nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí wá ní agbára Ọlọ́run mo máa ń fi àwọn àsìkò kan sọ̀rọ̀ pé gbogbo àwa tí a bá ní ìbéèrè kan tàbí a ní ìbéèrè méjì tàbí nǹkan kan là ń wá tí ò ti jẹ́ mọ́ pé bóyá à ń sọ pé mò ń béèrè oògùn owó ẹ lè rí mi kí n sọ̀rọ̀ oògùn owó lórí YouTube ẹ lè rí mi kí n mọ́ sọ pé tẹ́ bá ṣe léyìí a gbé 1 million wá tẹ́ bá ṣe léyìí a gbé 50 million wá tẹ́ bá ṣe léyìí a gbé 100 million wá èmi ò sọ àmọ́ nǹkan tó bá ti ń jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó lè ṣàǹfààní bí àǹfààní pé tó bá béèrè ń sin o èèyàn lè tètè rí èèyàn lè tètè dáhùn èèyàn lè tètè torí àwọn ẹlòmíì ẹ foríjì mi àwọn ẹlòmíì wọn ò mọ̀rọ̀ béèrè wọ́n lè sọ pé ní hello bàbá ṣé àwọn lè rí iṣẹ́ gbé wá tó lè gbé 200 million wá ṣé ó easy gan lèmi náà ti ṣerú ẹ̀ so Ọlọ́run ní dà á láàmú Ọlọ́run jẹ́ ṣe ká ṣe nǹkan tá a ṣe tí a máa dààmú lórí ọmọ lórí aya nǹkan tá a ṣe tí ó máa dà wá láàmú nǹkan tá a ṣe tá a ní nífọ̀kànbalẹ̀ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ béèrè ẹ jẹ́ kó wà reasonable èmi náà dẹ̀ dá yín lóhùn pẹ̀lú ìmọ̀ díẹ̀ tọ́lọ́run fún mi Ọlọ́run wà pẹ̀lú wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.